fura o. Ẹ fura o ọmọ àdàmà o torí ayé bẹ́lẹ̀. Ilá ò fura ilá kọ́ lórí o. Ìkan ò fura ìkan bá wẹ̀wẹ̀ yọ. Gbogbo ayé káyé ká wá yìí ká máa fura o. Ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. Ẹ fura everybody kẹ́ ẹ fura. Ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari fogi ebura. Ebura everybody ebura. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòkò jìnnà Distinct furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní furniture àgbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527 Distinct furniture inú létò rẹwà lélẹ́dùmarè gbé. ọ̀gá lẹyẹ ọ̀gá láti tó mẹ́yẹ́lẹ̀ tí ọ̀jẹ̀yẹ ọ lọ ká wá dúpẹ́ lọ́wọ́ ọfà ká dúpẹ́ lọ́wọ́ àpò ká sì dúpẹ́ lọ́wọ́ ojú tó sùn ọfà tá a fi rẹ́yẹ pa kí gbogbo àsámọ́ kọ́mọ jẹ́ ti Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run ó sì máa jẹ́ ti DSC rédíò orí ẹ̀rọ agbágbé tá a ti ń gbóhùnsáfẹ́fẹ́ lọ́jọ́ Jímọ̀ lọ́jọ́ Friday láago 9 sí 10 lórí ètò ẹ̀fúra kásámọ́ kó tún wá máa jẹ́ ti àwọn onígbọ̀wọ́ ètò ẹ̀fúra ìyún iléeṣẹ́ Distinct furniture àti Yerox of Africa Media Productions. Distinct furniture àwọn ni wọ́n ń ta furniture ìgbàlódé
àtàwọn fọ́níṣọ̀ táyé àtijọ́ tó sì bóde òní mu lówó pọ́ọ́kú. Ọkọ̀ sì ń bẹ tí ọba yín kò délé yín. Ẹ lè ra fọ́níṣọ̀ yín ẹ lè ra fọ́níṣọ̀ yín online ní Distinct Furniture. Tẹ́ ẹ bá ti lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Tá a bá wá ń sọ̀rọ̀ lórí adarí ètò ìyún MC tó dáńtọ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì gbàwó rẹ̀ wálé, Akínwọ̀nú Ọláyéròkun òní ẹ ké sí, the authentic African MC, ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Heroes of African Media Production. Tó bá jẹ́ wípé iṣẹ́ alukoro lẹ́fẹ́ gbé fún wọn, bó sì jẹ́ jíngù lẹ́fẹ́ ṣe fún rédíò tàbí tẹlifíṣàn, bó sì jẹ́ ewì lẹ́yìn ń fẹ́, ewì exponent níbi ayẹyẹ yín, àwọn akéwì tó fọgbọ́n yọ wọ́n kì í nídìílé bàbá, wọ́n sì kì í nídìílé ìyá, wọ́n yálé ọkọ, wọ́n sì yálé ìyàwó. Ìdílé yòówù kẹ́ ẹ̀ ti wá, ìdílé yòówù kẹ́ ẹ̀ ti wá nílẹ̀ káàárọ̀ òjíire, wọ́n kì í délédélé. Orí ètò ẹ̀fúra náà la wà ní DNC Radio. Orí íńtánẹ́ẹ̀tì ní DNC Radio wà, www.distinctradio.com. Òní wẹ́bsáìtì tẹ́ẹ̀tì máa gbọ́ wa kétékété, àti Distinct Radio àti DNC Radio ọ̀kan náà ní méjèèjì. Ẹ sì lè pè 857-232-0137 lórí fóònù yín. Distinct Radio DNC Radio kò lẹ́ẹ̀jà sí, ẹ sì máa jẹ̀gbádùn ètò ẹ̀fúra. Distinct Radio ẹ bá ti pè 857-232-0137 DNC Radio lẹ́ẹ̀bọ̀ sí. Ẹ sì láǹfààní àti máa gbádùn gbogbo àwọn ètò wa tá a ti làálẹ̀ lọ́kan òjọ̀kan. DNC Radio tún wà lórí TuneIn app, a wà lórí iTunes, Android àti BlackBerry World. Ǹjẹ́ èmi Olúwaṣèyí Akínwọ̀nú Ọláyéròkun, àtọ́kùn ètò ẹ̀fúra ní DNC Radio. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fúra káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ẹ̀yin ọ̀kẹ́ àìmọye ọmọlẹ̀ káàárọ̀ òjíire ní gbogbo ibi tẹ́ àti jẹ àti mú tó darí wa lọ káàkiri ẹ̀yin odi nígbèrí òkun níbi tá a wá sí ajé lọ. Àtẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ kú déédéé wòyí. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà, òdìdẹrẹ́ tiwa ò ní kú sọ́kù wá nǹkan jẹ. Àárẹ̀ ò sì ní í ṣe wá, àwa náà ò ní í ṣàárẹ̀. Ìta gbangba làbẹ́wí ajílékédé, òjòjò ní sowó kọ́mọ́ lè nájà, kókókó larọ tá le. Àìsàn kan ò ní ṣe wá láṣẹ Èdùmàrè. Àmọ́ ẹ wá gbọ́ kìlọ̀ o, ẹ̀gbọ́n tẹ́mi ń sọ fáwọn ìjọ, kẹ́ ẹ sì gbọ́ náà sí àlẹ́nu àgbà rọ́wọ́ àsí. Ẹ mọ́ síkà, ẹ mọ́ dòró, ẹ mọ́ torí pé ẹ wà lẹ́yìn odi kẹ́ ẹ wá sọmọlúàbí yẹn nù. Ẹ mọ́ lu jìbìtì, ẹ mọ́ gbájú èbó, ẹ sì mọ́ bá wọn tó oògùn olóró, ẹ mọ́ bá wọn gbọ́ oògùn olóró. Ẹ mọ́ rẹ̀ bùrú èrò, ẹ mọ́ jálé onílé kẹ́ ẹ fi bo tìyín lẹ́yìn.
òwò tálájà pa bá pa ẹ̀jẹ̀ bá wọn délé. Tá a bá wá rẹ́ni tí ń lébù yín tí ń gbèrò kẹ́ ẹ fojú ọwọ́ ṣiṣẹ́ kẹ́ ẹ fẹ̀yìn ọwọ́ yìí dànù, tí ọ̀fẹ́ kẹ́ ẹ jèrè gbogbo làálàá yín níjọ́ àìsùn níjọ́ àìwo, nínú òtútù ní Canada, nínú òtútù l'Amẹ́ríkà, ní Britain, ní Germany, nínú òtútù ní France, l'Australia àti ní gbogbo ibi tá a wà lẹ́yìn odi. Tá a bá wá rẹ́ni tí ń pèrè wa níbi ní fa àfọ̀ṣẹ oníwo ẹtu tí ń lo olúgbò tí wọ́n gbénú agbo ọ̀gẹ̀dẹ̀, tàbí tí ń lo takọtabo ọparun nísà tí wọ́n wẹ̀wù fún bíi sóyòyò, tàbí tí ń lo àdóòdẹ tí wọ́n ń fòkìní tọ́lá, tí wọ́n ń sọ pé gbogbo iṣẹ́ tá a bá fòwúrọ̀ àtọ̀sán wa ṣe wípé òun lòun ó jèrè rẹ̀. Irọ́ ló pa o. Ẹ máa sọ fún wọn pé èsìsì ò létí ẹjọ́, èèrà ò ló kún àròyé. Ọwọ́ àwọn kì í tó mú, àwọn àjẹ́ àwọn ìjòwó ẹyẹ wọn kì í jẹ̀lẹ̀kẹ̀. Tá a bá láàmú òní, ọ̀la láàmú. Ẹnu báyìí lẹ̀sẹ̀ fi pèpò ojú ọ̀nà. Wọ́n máa lé wa ní òní lè bá wa láéláé pẹ̀lú àṣẹ Èdùmàrè. Torí wípé wọ́n dòòyè kápá apá ọ̀kápá, wọ́n dòòyè kóṣè apá òkóṣè. Wàláìtàláì ẹgbẹ̀rún òdú ò lè gbé kílò, wọ́n máa dòòyè ká ní. Ẹyin ò ní pọ́n dẹ́nu kó pọ́n dèdì láéláé. Táwa bá jẹ́ kò ní há wa lọ́rùn, tá a bá gbèmí àwa ò ní pọ̀. Bàbá òdèrú kò dáyẹ̀pẹ̀ tó légi ìyẹ̀rẹ̀ ó sùn, kò ní jẹ́ kí fábùrúkú ó jà lórí èmi àtẹ̀yìn. Fábùrúkú ò ní jà lórí èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ̀fúra ní DSC rédíò. Lọ́lá síwájú ẹ̀dá tí ń jà nábì wa Muhammad, lọ́lá Jésù Kristi ọmọ Màríà, lọ́lá Ọlọ́run ọba nìkan ṣoṣo tá a gbójúlé, tá a sì ń pè tí sì ń jẹ́ wa tó sì ń dá wa lóhùn. Èsì ẹ̀wẹ̀wẹ̀ ń fàyà kùn níṣẹ́ ó sì wípé jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ní òun lọ́ba a, òun lọ́ba o, òun lọ́ba ìn, òun lọ́ba ìn, òun lọ́ba ìn. Ó yá ọ̀gbọ́n àtòyé ń sọ̀kalẹ̀ lọ́sẹ̀ yìí sínú ilé àgọ́dọ̀ lórí ètò Ẹ̀fúra. Ọgbọ́n àtòyé sọ ayé wa. Oyè pẹ̀lú ọ̀sán ayé wa. Ọgbọ́n pẹ̀lú oyè. Ẹ̀mí oyè pẹ̀lú mọ̀. Ó sọ̀kalẹ̀ sórí mi, ó sọ̀kalẹ̀ sáyà mi, ó sọ̀kalẹ̀ síkùn mi, ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fún mi. Láìsóye nínú àlùwàyà, láláìsímọ̀ ìjìnlẹ̀, ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Irú ọgbọ́n tó fún kí n sán ló mọ̀ nínú Bíbélì.
ó ń gbọ́. Tẹ́jà bá fọ̀hún ó ń gbọ́. Bẹ́yẹ bá ń ké ó ń gbọ́. Bíjì bá ń jà sọ ló ti mọ bó ṣe jẹ́. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Akọni mama ń kéde, bàbá wa kọ́ mi, torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Ẹ káàbọ̀ padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tó ẹ fura. Tá a mú wá lọ́sẹ̀ yìí lápàkọ́lé rẹ̀ ní aṣọ ẹgbẹ́jọdá. Àǹkó wa láwọ̀. Àǹkárá ni wọ́n mú níbi òkú ìyá àjọjọ. Gbọ́dọ̀ mọ́ra léèsì tí wọ́n mú níbi ìgbéyàwó ọmọ ọ̀rẹ́ mi. Sálé sílé, èmi náà gbọ́dọ̀ raṣọ tí wọ́n mú. Aláǹkó mi yòdò yẹ́dẹ́. Ìntí bẹ̀lẹ́ yí ọ̀fà ó jèjé lọ. Nǹkan bẹ́ẹ̀ kódà ntórọ̀ mọ́ ó lé lẹ́gbàágbèje. Àmọ́ ẹ̀já kọ́kọ́ tìbí pẹlẹbẹ múye kan àgàṣì. Ẹ̀já kọ́kọ́ tìbí pẹlẹbẹ mọ́ọ̀lẹ́gbẹ́. Ká kọ́kọ́ yànnàná rẹ̀ ná. Ká tó wá pìyàmọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ẹ fura. Ọ̀pọ̀lọpọ̀ ló ti doni gbèsè nípa aṣọ ẹgbẹ́jọdá, aṣọ ẹbí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti doni gbèsè nípa àbáwọn aṣọ ẹgbẹ́jọdá, àbáwọn aṣọ ẹbí níbi ìkówó. Aṣọ tí wọ́n mú níbi ìkómọ lágbájá, léèsì tí wọ́n mú níbi òkú ìyá alákàṣẹ́gbè. Àsìkò tí ìnáwó ọ̀hún bọ́ sí kò sówó lọ́wọ́ rẹ̀. Ẹ wá wò bí táwọn èèyàn burú sí. Onínáwó ó ti lọ rèé ra léèsì jọ ní bọ́ńdù. Ó ti lọ rèé ra àǹkárá jọ lójú gàn. Àwọn onínáwó míì, àwọn àti ẹ̀ máa sọ fáwọn aláṣọ pé àfẹ́kẹ́lòmí ọ̀ má sọ tá a mú lásìkò yìí. Àfẹ́kẹ́lòmí ọ̀rà lásìkò yìí. Àwa nìkan la fẹ́ lò fún ìnáwó wa. Lóòótọ́ sì ni bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀bù bòmí ẹ̀ ní ríra. Àṣírí ńlá nù lọ́dọ̀ àwọn ìyá aláṣọ. Àṣírí ńlá nù lọ́dọ̀ àwọn ìyá aláṣọ àtàwọn bàbá aláṣọ. Láàrin wọn àtàwọn onínáwó. Ṣọ́ọ̀bù tó nínáwó bá kọ́kọ́ yà. Ṣọ́ọ̀bù tó bá kọ́kọ́ yà ti lọ rèé má sọ ọ̀hún. Ṣọ́ọ̀bù tó bá kọ́kọ́ yà ti lọ má sọ ọ̀hún. Ṣọ́ọ̀bù nìkan ṣoṣo òní wọn ó ti máa ta sọ ọ̀hún. Onínáwó nìkan ló sì láǹfààní àti máa lọ rèé rà ń bẹ̀. Gbogbo ẹni ó bá fẹ́ bá wọn má sọ tí wọ́n fẹ́ gbogbo ẹni ó bá fẹ́ bá wọn má sọ tí wọ́n fi ṣènáwó ọ̀hún. Ó gbọ́dọ̀ lọ rèé kówó fún onínáwó ni. Onínáwó ni ó lọ rèé kówó fún.
onínáwó òní ọ̀lọ́ọ̀dọ̀ aláṣọ tí ọlọ́rẹ̀ ra sọ òní ọ̀wà gbàsọ fáwọn àwọn tí wọ́n bá má sọ òní ò gbé fún wọn. Àwọn ò lè lọ sọ́dọ̀ aláṣọ bí wọ́n bá dé ṣọ́ọ̀bù aláṣọ wọn ò ní tà fún wọn. Báwọn aláṣọ bá ti róní ìnáwó tó wá má sọ wọn ò ní tà sọ fẹ́ lè kankan. Onínáwó òun ti lọ rèé ra sọjọ ní bọ́ńdù wọ́n wà gáṣọ ọ̀hún wọ́n gáṣọ ọ̀hún ó gé lọ́pàá mẹ́rin dípò ọ̀pá mẹ́fà tí tàǹkàrà ń bá wá látọ̀dọ̀ aláṣọ wọ́n ti gé sọ́pà ọ̀pá mẹ́rin kí wọ́n tó máa tà fáwọn èèyàn tó bá wọn má sọ ọ̀pá mẹ́rin ni wọ́n máa gbé fún kálukú. Ó sì jẹ́ léèsì náà ni wọ́n tó náà gé sọ́pà mẹ́rin ó jẹ́ àǹkárá wọ́n gé ọ̀pá mẹ́rin ó jẹ́ léèsì wọ́n gé ọ̀pá mẹ́rin. Wọ́n sì máa gbowó ọ̀pá mẹ́fà lọ́wọ́ àwọn tó ń bá wọn lọ́wọ́ àwọn èèyàn tó bá wọn má sọ owó ọ̀pá mẹ́fà wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n sì fún wọn láṣọ ọ̀pá mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wí pé bó mo ṣe máa tè fún tẹ̀dọ́ tí mò ń dún síta lórí ètò ìfura lọ́sẹ̀ yìí. Ọ̀dà èmi náà lọ rèé sòkú ìyá mi Adéròǹkẹ́ Àbákẹ́ Ògún akọ̀wé ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé. Ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ àwa ò ṣiṣẹ́ ẹ̀yà ilẹ̀ ń jẹ́ èèyàn. Ìyá mi Àbákẹ́ máa gbọ́hùn sọ̀hún ọmọ gbọ́hùn sọ̀hún alákejì kọ́ ọmọ sinmi lọ láyé olùgbàlà rẹ. Lórí ìta wa ń bá bọ̀ mo lọ rè sọ̀kú ìyá mi ní Nàìjíríà nínú oṣù kẹrin ọdún tá a wà náà yìí. Àǹkárá táwọn fámìlì mú àti léèsì tí wọ́n mú ló fìdí iṣẹ́ ìwádìí tá a ti ṣe tẹ́lẹ̀ múlẹ̀. Ọ̀pá mẹ́rin ni wọ́n ń tà fáwọn tó bá wà má sọ dípò ọ̀pá mẹ́fà. Ìgbà mo sì béèrè wípé kí ló dé tó fi jẹ́ wípé ọ̀pá mẹ́fà ló yẹ ká àǹkárá ó jẹ́ ọ̀pá mẹ́fà ní àǹkárá bá wá látọ̀dọ̀ aláṣọ èyí tí a wá jẹ́ tó fi jẹ́ wípé ọ̀pá mẹ́rin lẹ̀ ń tà fáwọn èèyàn ẹ̀sìn gbowó ọ̀pá mẹ́fà. Èèyàn mẹ́ta ló dá mi lóhùn lápapọ̀. Wọ́n ní bí wọ́n ti ṣe nù èmi náà báyà ṣẹnu mi ní déédéé síbí. Ẹ̀já wa bọ́ síbi tá a ń lọ gan-an. Mo ní aṣọ ẹgbẹ́jọdá òun là ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Aṣọ ẹgbẹ́jọdá ó ti fi sísítẹ́ẹ̀mù sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní gbèsè. Onínáwó òun ti lọ rèé raṣọjọ ní bọ́ndù ó sì ti gbé sọ́pà mẹ́rin tí ó máa tà fáwọn tó bá a má sọ. Ibi tá a wà lọ gan ni wípé àwọn tí ó bá lówó lọ́wọ́ láti fi raṣọ ọ̀hún yóò gbé fún wọn láwìn yóò gbé fún wọn láwìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàásìkẹ́ ọ̀rẹ́ onínáwó gan fúnra wọn ni wọ́n béèrè wípé wọ́n gbàsọ fáwọn láwìn àwọn ó sì máa fún lówó padà lẹ́yìn ìnáwó. Ẹlòmíì àdáparí oṣù yóò sì ìnáwó àìròtẹ́lẹ̀ yóò kì bọ́nù bọ́jẹ́ẹ̀tì ara rẹ̀. A sì máa yọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìnáwó àbáàdì ìnáwó ṣe kárí mi a máa yọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Ìnáwó wa parí tán àtirówó aṣọ ẹbí tó gbà láwìn san yóò wá di wàhálà fún ọ̀rẹ́ rẹ̀ onínáwó tó gbàsọ fún láwìn ọ̀rẹ́ rẹ̀ onínáwó tó gbàsọ fún láwìn tẹ̀ríntẹ̀yẹ pẹ̀lú ìbínú yóò fi máa sìn lówó yóò tún wá múlé yóò múlé lẹ́sẹẹsẹ yóò máa fẹjọ́ rẹ̀ sùn káàkiri. Àwọn èèyàn wà máa fojú gbèsè wọ́n fi máa wò ó wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn
wọ́n mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn wọ́n mọ̀ wípé wọ́n mọ̀ pé tààrà alákọ̀ọ́rí ń sẹ́ wọ́n sì máa fọkọ rẹ̀ ṣe yẹ̀yẹ́ lóde wọ́n mọ̀ fà àwọn ọmọ rẹ̀ pa mẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ yóò gbèsè ní lọ́hùn àwọn ọmọ bàbá ó gbèsè ní lọ́hùn àti jẹlẹ́dẹ̀ yógbàyógbá àti sanwó rẹ̀ tìkọ̀tìkọ̀ ṣèbó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n àìnífura wípé okùn gbèsè lòun fẹ́ kì bọ́rọ̀ òun lọ́rùn lórí àṣọ ẹbí ó sì sọ̀yà lágbájá ó sọ bàbá àtẹ̀wọ̀dòdò ní yẹ̀yẹ́ ìṣọ̀wọ́dò ní yẹ̀yẹ́ láàrin ìgboro ó sọ dẹni yẹpẹrẹ láàrin ẹbí àwọn ẹbí tó ti torí wọn má ṣẹbí pé kò náà lè bá kò náà lè tẹgbẹ́ pé kò náà lè tọgbà mú kò náà lè bá wọn wà ń kó lọ́wọ́ àdẹni yẹpẹrẹ láàrin lójú àwọn ẹbí ọ̀hún gbàtí ọ̀bá rówó aṣọ tó gbà láwìn àkàrà tí wọ́n gbé fún láwìn léèsì tí wọ́n fi ṣènáwó tí wọ́n gbé fún láwìn nígbà tí ọ̀bá wá rówó rẹ̀ san lọ́wọ́ àdẹni yẹpẹrẹ lójú àwọn ẹbí ọ̀hún. ó ti gbàgbé wípé kì í yẹniyẹni kílẹ̀ ọmọ sùn bó sì ti wù kí nàwọ́ fẹ̀jú tó bó ti wù kí nàwọ́ hẹ̀rẹ̀ǹtẹ̀ tó ilẹ̀ oṣù náà ni ilẹ̀ ó sì padà mọ́ wọ́n sì kú ní nàwó wọ́n kí wọ́n pé ẹ̀kú nàwó àná bó ti wù kéèyàn náwó tó bó ti wù kéèyàn náwó níbi ìnáwó tó iye màálù kí téèyàn rí ọ̀pá níbi òkú léèyàn fi lè pọ̀n títọ́ fọ̀nà rókà yorùbá ní òní yẹniyẹni kí ilé ọmọ sùn nígbà alẹ̀ bá ti wá sùn tilẹ̀ mọ́jọ́ kejì wọ́n wà kó nínáwó wọ́n lò ókú ìnáwó àná àbí ọ̀kan wọ́n lò ókú ìnáwó àná. ẹ má jẹ́ àṣìra wa gbọ́ ìdálù òṣèlú bá a ti máa ṣe nu níbi àti wá bá a ti máa ṣe nu lórílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ káàárọ̀ òjíire ó sì tún bá wa lẹ́yìn odi ní gbogbo orílẹ̀-èdè níbi tá a ti lọ rèé ṣàtìpó ó tún bá wa débẹ̀ ìṣe wa ni a sọ wípé ká má sọ ẹbí a sì sọ wípé ká má bá wọn ra sọ ẹbí àmọ́ à ń sọ lórí ètò ẹ̀fúra ni wípé ká fiyèsí ká fura ká má bá a tó ní gbèsè ká ṣe bá a ti mọ ẹlẹ́wà ṣàpọ́n àràkún làṣọ gbági àràkún làṣọ gbági aṣọ láwọ̀ lọ́ọ̀bẹ̀ bàbá lówó lọ́wọ́ lásìkò ìnáwó ẹbí kì í ṣe ń jìkú díẹ̀ káàtó lọ́wọ́ wa lásìkò ìnáwó ọ̀rẹ́ ẹ má jẹ́ àgbàsọ ẹgbẹ́jọdá láwìn ẹ má jẹ́ àgbàsọ ẹbí ẹ má jẹ́ àgbà láwìn ẹ má jò nínáwó fi sísítẹ́ẹ̀mù sọ̀wádò ní gbèsè ẹ má jẹ́ ṣe árí mi ẹ má jẹ́ sọ̀wádò ní yẹpẹrẹ lẹ́yìn ìnáwó. ẹ má jẹ́ sọ̀wádò ní gbèsè pàápàá lórí aṣọ ẹbí àmọ́ sọ ìgbẹ́ni yẹpẹrẹ lẹ́yìn ìnáwó àtẹ̀yìn bá gbàsọ láwìn láwọn bá sọ ọjọ́ tí ó lójú àgbo yàní tó yàyà lálásọ ó fi gbàsọ fún ọ láwìn onínáwó mi ó fi gbàsọ fún ọ láwìn bá ànáwó bá parí tán bọ́ọ̀ wà lówó aṣọ ẹbí tó owó rẹ̀ san yóò ti gbàgbé wípé aṣọ ọ̀hún ètò
nítorí ètò náà ló fi wọ́ kẹ́ẹ̀fì n ò lè bá fi yẹ́ òsí lọ́jọ́ ọ̀nàwó ìbínú yóò fi máa sìn lówó aṣọ ẹbí àmọ́ sọ̀yìn ló ń gbèsè èèyàn kan ọlọ́run ọba kan tá a wá fẹ́ fi síra wa létí gan-an lọ́sẹ̀ yìí tá a fi kọ́ra wa lọ́gbọ́n elégbò ó sì fi là wá lóye lórí àṣọ ẹgbẹ́jọdá elégbò ó fi là wá lóye lórí àṣọ ẹbí òun gangan tá a fẹ́ jọdá tá a fẹ́ tẹ́lẹ̀dùmọ̀ tó fẹ́ fi là wá lóye lọ́sẹ̀ yìí ibi tá a lọ gangan lọ́sẹ̀ lórí àṣọ ẹbí. Torí wípé ìfáàrà eléyìí tá a kọ́kọ́ sọ ọ́ ìfáàrà ní gbogbo eléyìí tá a kọ́kọ́ sọ ẹ̀já wa pìyàmọ̀ ẹ̀sọ̀ káwá pìyàmọ̀ aṣọ ẹgbẹ́jọdá ẹ̀já pìyàmọ̀ ewu ńlá tó rọ̀ mọ́ aṣọ ẹbí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ adarí hunrun wọn ò fura ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa darí wọn ò fura sí lórí àṣọ ẹbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ní fura sí lórí àṣọ ẹgbẹ́jọdá ó sì jẹ́ wípé ewu ńlá tó rọ̀ mọ́dì rẹ̀ ọkọ̀ jáǹtẹ̀ èèyàn lè fọwọ́ gbé sọnù ewu ńlá ti pẹ́ẹ́dì rẹ̀ ọkọ̀ jáǹtẹ̀ èèyàn lè fi ẹgbẹ́ kan. ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà wa náà ká tó wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lórí ètò ìfura ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà wa náà kò tún padà bọ̀. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London
France ní Yúróòpù lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ni Heroes of Africa Media Production God First the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Kí láti máa ṣayé yìí sí? Ayé tó tó fún. Aṣọ ẹbí tí wọ́n bá wọn rà níbi òkú ìyá alágbájá, aṣọ ẹgbẹ́jọdá tó bá wọn rà níbi ìnáwó làkàṣègbè, àǹkárá yẹbẹyẹbẹ ó dìbí ìgbéyàwó ọmọ ọ̀rẹ́ mi. Ará àbíṣẹ́ wa ní ṣènáwó, òkú ìyá rẹ̀, ó sì má sọ ọ̀dọ̀ má bá wọn rà ń bẹ́ẹ̀. Ojú wo làwọn ẹgbẹ́ wa ò fi máa wò mí tí bàbá wọn raṣọ tí wọ́n mú? Ọlọ́run má jẹ́ ń dá yàtọ̀ lọ́jọ́ ìnáwó. Èmi kẹ̀ iyekíye tí wọ́n bá ń tà léèsì tí wọ́n mú àjọ rà ni. Ọmọ kú lóko, ìyá ọ̀kọ́lé. Tó o bá mọ ọ̀pọ̀lọpọ̀ ewu tó rọ̀ má so ẹbí, tó o bá mọ ta so ẹgbẹ́jọdá tó ti fi lé ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe, o kì í bá wọn dábàá rẹ̀ láéláé. Tó o bá mọ ta so ẹgbẹ́jọdá tó ti sọ̀pọ̀lọpọ̀ ilé ayé àwọn ọmọ adarí ìwúrun dà. Tó o bá mọ̀ tú aṣọ ẹgbẹ́jọdá, aṣọ ẹbí, ètò tó ti pa nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tó o bá mọ̀ tú aṣọ ẹbí ti pa,
ò ní báwọn dábàá rẹ̀ láéláé. Irú èèyàn wo ní ṣènáwó tó má sọ? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn fura sí làwọn akánjú owó ń gbà wówó. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn fura sí làwọn akánjú owó òjijì ni wọ́n ń gbà wówó. Aṣọ ẹbí tí wọ́n mú tó sì ṣe wípé ọ̀dọ̀ onínáwó nìkan ló ti lè rà á. Òní ń gé fún gbogbo àwọn tí wọ́n bá má sọ ó sì ń gbowó lọ́wọ́ wọn. Àtẹni tó sanwó aṣọ bó ti gbaṣọ lọ́wọ́ rẹ̀, àtiwọ́ tó lóòfún lówó létà tó fún lówó, ìwọ tó lóòfún lówó tó dá parí oṣù, àtiwọ́ tó lóòfún lówó lẹ́yìn ìnáwó. Gbogbo yín lẹ́jọ́ wà ní ewu àìmọ̀. Gbogbo yín lẹ́jọ́ wà ní ewu àìmọ̀. Níbo ló mọ̀ tí wọ́n ti gbàṣọ ọ̀hún lọ? Kí ló mọ̀ tí wọ́n ti ṣàsórí aṣọ ọ̀hún lójú gàn, tí wọ́n ti ṣàsórí rẹ̀ ní bọ́ńdù? Gbólóhùn wo ló mọ̀ tí wọ́n ti pè láṣọ ẹbí tí wọ́n wá ń gé fún yín lọ́pàlọ́pàá? Gbólóhùn wo ló mọ̀ tí wọ́n ti pè sórí rẹ̀ lójú gàn? Ìṣẹ́bù wo ló mọ̀ tí wọ́n ti rán aṣọ ẹbí kó tó di wípé wọ́n gé lọ́pàá mẹ́rin tí gbogbo yín sì ń ra wìtìwìtì? Irú ìṣẹ́bù wo ló mọ̀ tí wọ́n ti ṣẹlẹ̀ lórí? Aṣọ ẹgbẹ́jọdá, aṣọ ẹbí tí wọ́n wọ̀ lọ́jọ́ ìnáwó, òun ọjọ́ mọ́kànlélógún 21 days ni wọ́n ti gbé kalẹ̀ níwájú Sìgìdì. Wọ́n ti gbé kalẹ̀ níwájú òòṣà, níwájú ère. Wọ́n ti kọ́kọ́ daṣọ ọ̀hún borí òòṣà. Wọ́n ti gbé lọ ní ibi wọ́n ti ṣiṣẹ́ ìkóràwọ̀, iṣẹ́ tí wá ṣèké, iṣẹ́ tí sọ ní dèrò ẹ̀yìn. Wọ́n ti kọ́kọ́ gbàṣọ ọ̀hún lọ́bẹ̀. Wọ́n sì ti ṣàṣẹ burúkú lé lórí. Kí wọ́n tó wá máa tàfẹ́yìn alábàáṣìkẹ́, ẹ̀yìn alábàáṣìkẹ́, ọ̀rẹ́ onínáwó. Pàfúùmù tí wọ́n ti kóṣẹ́ burúkú lé lórí, òní wọ́n fi ń ṣàrò aṣọ ẹbí, kí wọ́n tó tà fáwọn tó bá wọn má sọ. Owó olówó léegun ná, aṣọ aláṣọ lọ̀gá dàbóra. Ẹ̀kú eégún, aṣọ eégún ní jẹ́kú. Àwọn ẹ̀kú wọ́n èpè láṣọ, aṣọ eégún bá wọ̀ wọ́n èpè láṣọ, ẹ̀kú ni wọ́n pè é. Àmọ́ kó lè bá yọ́pọ̀lọpọ̀ èèyàn, ẹ̀já pè láṣọ eégún, aṣọ masquerade. Aṣọ eégún ó wà lára àwọn èròjà tí wọ́n fi ṣiṣẹ́ burúkú. Eégún gidi là ń sọ o, eégún ńlá là ń sọ o, kìí ṣe tòǹbòló, yàtọ̀ ń bẹ láàrin eégún ńlá àti tòǹbòlò. Àwọn tó bá wá láti ilẹ̀ káàárọ̀ òjíire tí mò ń sọ yìí ó ti yé wọn. Àwọn tí wọ́n bá wá tí wọ́n ti rí eégún rí dáadáa. Ìyàtọ̀ bẹ láàrin tòǹbòlò àti eégún gidi. Tòǹbòlò, aṣọ tí tòǹbòlò, ẹ̀já ṣàpèjúwe aṣọ tòǹbòlò. Aṣọ tí tòǹbòlò ó dàbí ìgbà téèyàn bá wọ pìjámásì. Ká sọ pé èèyàn wọ pìjámásì, ṣùgbọ́n pìjámásì ọ̀hún wọ́n ràn dórí, àrán dórí ni, àrán bojú ni àrán, kò síbi kankan tí ó yọ ọ́ lẹ̀ tọwọ́tọwọ́ tẹsẹ̀tẹsẹ̀. Wọ́n ràn láràn pa, ó lè jáṣọ alárànbarà. Ṣùgbọ́n
tá a bá sọ̀rọ̀ lásọ nípa ẹ̀kú eégún yàtọ̀ tí ń bẹ níbi ìtẹ́gùn gidi ni wípé oríṣiríṣi aṣọ ni wọ́n tò mọ́ra wọn, oríṣiríṣi aṣọ ni wọ́n ràn mọ́ra wọn tí wọ́n wàá sọ lódìdí wọ́n ràn léèsì ẹ̀bà léèsì ẹ̀bà kàǹpálà ẹ̀bà àǹkárá oríṣiríṣi aṣọ ni wọ́n tò mọ́ra wọn tí wọ́n fi rán ẹ̀kú inú eégún ńlá wọ̀. Oríṣiríṣi aṣọ nípé lára ẹ̀kú eégún kọjá kìsà kọjọ nǹkan kọjọ rí pé aṣọ ni wọ́n ràn mọ́ra wọn tí wọ́n sọ dẹ̀kú eégún ìyún aṣọ eégún. Ẹ̀kú eégún ó wà lára tí wọ́n fi ṣiṣẹ́ láàbí lórí aṣọ ẹbí. Aṣọ eégún àmọ́ wà lára tí wọ́n fi ṣiṣẹ́ láàbí sórí ẹ̀kú eégún tí wọ́n fi ṣiṣẹ́ láàbí sórí aṣọ ẹbí sórí aṣọ ẹgbẹ́jọdá tí wọ́n fi gbogbo ológo gbàràwọ̀ oníràwọ̀ gbà á sì kí ẹni ẹlẹ́ni fúnra tiwọn. Ó sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ló burúkú nù lọ́jọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn padà dèrò ẹ̀yìn lẹ́yìn ìnáwó ńlá tí wọ́n lọ rè bá wọn ṣe lẹ́ẹ̀sì má sọ ẹbí má sọ ẹgbẹ́jọdá inú tẹ̀yìn rẹ̀ jáde ọba wọn ṣènáwó tán ọwọ́ tó ti rìn iwájú ọwọ́ wọn padà bọ̀ sí ní pé padà lọ ẹ̀yìn ọwọ́ tí ti ń rìn iwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dọ̀wọ́ tí ń padà lọ ẹ̀yìn. Ilé iṣẹ́ ti ń gbòòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé iṣẹ́ ọ̀hún wá di ilé iṣẹ́ tí ń padà lọ ẹ̀yìn. Iṣẹ́ rẹ̀ ti ń yá gerégere okòwò rẹ̀ ti ń tà wàràwàrà ọwọ́ àdèsí ní ìyọ̀wó mi. Àwọn tó sì ṣiṣẹ́ láàbí ọ̀hún onínáwó wọ́n mọ̀ wípé ò lè tètè fura sọ́dọ̀ àwọn wọ́n mọ̀ pé ò lè tètè fura sọ́dọ̀ àwọn wọ́n mọ̀ wípé kò tó ronú wípé ọ̀dọ̀ àwọn náà ló ti bọ́ sínú aṣọ ló ti bọ́ sí ọ nínú aṣọ ọ̀dọ̀ àwọn náà ló ti bọ́ sí ọ nínú aṣọ ọ̀nà ó ti jìn yóò ti bọ́ owó rí. Ọ̀sẹ̀ yìí orí ètò ẹ̀fúra Elédùmarè tó rán wa níṣẹ́ ẹ̀mí oníkásíra wa ní pẹ́rẹ́ pàkọ́ torí wípé ètò ẹ̀fúra gẹ́gẹ́ bí mi ti máa sọ àgbékalẹ̀ Ọlọ́run ọba ni bójú ọba rí etí ọba gbọ́ ẹnu ò ní sọ lórí ètò ẹ̀fúra. Ètò ẹ̀fúra ní DNC rédíò ètò ẹ̀fúra ní DNC rédíò lórílẹ̀-èdè Amẹ́ríkà àgbékalẹ̀ Elédùmarè fúnra rẹ̀ ni ẹ wá gbọ́ o. Ẹ̀jẹ̀ àpabì ká sì yàbì fún aṣọ ẹbí ẹ̀jẹ̀ àpabì ká sì yàbì fún aṣọ ẹgbẹ́jọdá tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. Ẹ má tí a ṣìra wa gbọ́ kìí ṣe gbogbo onínáwó tó má sọ ẹbí ló lùbí o kìí ṣe gbogbo onínáwó tó má sọ ẹbí kìí ṣe gbogbo wọn ló lùbí kìí ṣe gbogbo àwọn kìí ṣe gbogbo wọn la kánjú owó kìí ṣe gbogbo wọn ni wọ́n gbàràwọ̀ oníràwọ̀ mọ́ràwọ̀ kìí ṣe gbogbo wọn ni wọ́n fẹ́ bàṣọ ẹbí gbàásìkí ọ̀làásìkí má ti wọn o. Ẹ má jẹ́ àṣìra wa gbọ́ lórí ètò ẹ̀fúra àmọ́
bẹ̀ láàrin àlùkámọ̀ ipò ìbẹ̀ láàrin àlùkámọ̀ wọn. bó wà láti wá mẹ́ni nínú ẹni. ìmúsìrè oníkà kì í gbóòórùn àṣebí gbogbo òórùn ni mú gbọ́ ṣùgbọ́n bọ́bá ṣebí bá wọlé ìmú ò ní gbóòórùn rẹ̀. tínú bá ṣebí ìgbani kedere bàbá rí wọn ṣebí. nígbà tá a bá ti wá mẹ́ nínú ẹni tá a mẹ́ èèyàn nínú èèyàn kí wọ́n á ló yẹ kọ́ máa darí òun kí ló yẹ kọ́ mi èèyàn ó ṣe. òun náà ní wípé ká fura torí wípé pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn onílé tí ọba fura olè kò lẹ́rù lọ ni. à ń sọ lọ́sẹ̀ yìí tá a mú wa lọ́sẹ̀ yìí lórí ètò ìfura ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n ti wò nínú fíìmù wọ́n ti wòrú rẹ̀ rí àwọn òṣèré orí ìtàgé wọ́n ti fọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣeré rí wọ́n ti fi irú rẹ̀ wọ́n ti fi ṣeré ìtàgé rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a kàn wo fíìmù àwọn fíìmù arẹ́rìn àdára wa lódò ni ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tọrọ mọ́ fíìmù nídìí tọrọ mọ́ mọ́fì nídìí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọ̀hún ẹ̀rín lásán la fi rín àwàdà lásán la rò pé wọ́n ń ṣe. ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá ó ti ṣẹlẹ̀ òtójú àwọn èèyàn ti rí òun fi sọ̀pọ̀lọpọ̀ mọ́fì táwọn wò náà lè wa. àti sójú òpó lẹ̀ kẹ́yìn ara lé kẹ́ẹ̀tù wọlé kẹ́ẹ̀tù má wà dá sétò ìfura. àti sójú òpó lẹ̀ ẹ̀yin òkè fún nígbà tẹ́ ń gbétò ìfura káàkiri gbogbo àgbáyé ẹ̀yin náà bá wà dá sí i ẹ̀já tó wòye ọgbọ́n òun ọ̀nà lọ́dọ̀ yín. òun pọ̀ náà ẹ̀jẹ̀ tó délé agbára tó ń padà bọ̀. àbúrò ọmọ àdàmà torí ayé bẹ́lẹ̀. ilá òfura ilá kọ́ lórí o ìkàn òfura ìkàn bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wá yìí ká máa fura o. ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari foki ke ebura, ebura everybody ke ebura. Ebura everybody ke ebura. Ebura everybody ke ebura. Panta fura panta jano. Fura rárá àjájì ẹ̀yin kúlẹ̀ lọ́ta wa ilé láṣẹ ní wí ẹni abínibí ń dẹ̀ ní o. gbogbo aláǹgbá ló dání délẹ̀ ẹni kò mẹ́yìn sínú rún jọjọ ẹni ọ̀rẹ́ dá má fi ṣe bínú ẹni abínibí ń dẹ̀ ní o. àbárí bọ́ǹgì ẹni afẹ́ lamọ̀ ẹni kò mẹ́ni tó fẹ́ ní a ò mẹ́ni fẹ́ wá dénúdénú. Everybody get everura o.
fura everybody kẹ́fura. Orin ti bàrí fọ́nkì lẹ́ńgbọ́ ọmọ bàlákẹ́ o. Ó yá ẹ̀fura everybody ẹ̀fura. Bàrí ṣókì ẹ̀fura everybody ẹ̀fura. Bónílé ò bá fura mo ṣàṣe bolè ní oko àkọ́jí. Orin bàrí ṣókì ló ń gbọ́ ẹ̀ dé wálé. Ọmọ Mr. Fuji dé ìka mi àrẹ àyíké o. Aláùsá ti sọ ní lọ́wọ́ wọn lọ́wọ́ ẹni sọ ní ta ò mọ̀. Aláùsá ti lóye ọba ìláyé. Ẹ fura everybody ká ẹ fura. Ẹ fura everybody ká ẹ fura. Ẹ fura everybody kẹ́fura o. Ẹ fura everybody kẹ́fura. Ẹ tún káàbọ̀ padà sórí ètò ẹ fura ní BNC rédíò. Òǹtẹ́lẹ́dùà ni a mú wá lọ́sẹ̀ yìí. Ohun tá a gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura la pè ní aṣọ ẹgbẹ́jọdá, aṣọ ẹbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń kíyè sára lórí aṣọ ẹbí. Kò sírú ìnáwó bẹ́ẹ̀ lè ṣe, kò sírú aṣọ bẹ́ẹ̀ lè fún. Wọn ò ní rà ń bẹ̀, wọn ò ní rà nú aṣọ ọ̀hún. Kìí ṣe wípé wọn ò lówó àti rà á, àbí wípé àbí ká sọ wípé tìgbéraga kọ́. Wọ́n fura ni, wọ́n ní fura ni. Wọ́n ti jíṣẹ́ fẹ́lòmíì pé wọ́n ti jíṣẹ́ fẹ́lòmíì pé ò gbọ́dọ̀ náwó. Ọ̀pọ̀ tó ti ṣèwádìí, wọ́n ti rí wípé òkú tó wà nídìí rẹ̀ ó pọ̀ jàǹfààní tó rọ̀ mọ́ lọ. Ìgbọràn ó sì ṣàjẹbọ rírú. Àwọn èèyàn ń gbìyànjú àti pè wá wọlé, ṣùgbọ́n ó dàbí ẹ̀ wípé ojú òpó òun ó sì bákàbákà lọ́sẹ̀ yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti pè wọlé, gbogbo rẹ̀ là ń rí. Bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti pè wọlé, ó túbọ̀ máa gbìyànjú. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì, ohun tó ṣe kókó, òun náà ni wípé Elédùà bá ti ní àpò wá, tọ́ba aláwùrà bí tọ́ba ti ní àgbè kalẹ̀ gẹ́gẹ́ bó ti ní àgbè kalẹ̀. Ẹ̀mọ́ jà gbọ́ káfí panu bẹ́ẹ̀. Ẹ̀mọ́ jà gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀ńtátẹ́mẹ́ǹtì nìkan lásán. Ètò ẹ fura ní BNC rédíò kìí ṣe ẹ̀ńtátẹ́mẹ́ǹtì nìkan ṣoṣo. Ètò ẹ fura kìí ṣètò aláwàdà. Nta bá mú wá, Elédùà bá ní á mú wá. Nta bá náà lẹ̀, nta bá gbé kalẹ̀. Látọ̀tọ̀ lọ́wọ́ ọba ni. Àfi ń ṣíra wa létí. Àfi ń kọ́ra wa lọ́gbọ́n. Elédùà sì fi ń là wá lóye wípé ká fura. Torí wípé pánsá ò fura, pánsá jáná. Àjà ò fura, àjà jìn. Onílé tí ọba fura, olè ó kó wọn lẹ́rù tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, èmi mo ti lọ bí ìwó tó ṣe wípé onínáwó ọkọ bàbá ọkọ, mo ti lọ bí ìgbéyàwó ó ṣe wípé bàbá ìyàwó àti ìyá ìyàwó aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wọ̀. Aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá àti ìyàwó wọ̀. Kì í ṣe pé wọ́n ti kọra wọn lẹ̀, kì í ṣe pé wọ́n jọ gbé. Wọ́n jọ gbé ní àbí òrùlé kan náà ni wọ́n jọ wà, tọkọtaya ni wọ́n. Ẹ jẹ́ á fura.
ọ̀pọ̀lọpọ̀ aṣọ tá a tiẹ̀ wá sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ẹbí tá a tiẹ̀ wá sọ̀rọ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn onínáwó tó ń máa sọ ẹbí ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò tiẹ̀ wá ní wàásù ẹbí ọ̀hún wò ní wọ àǹkárá ọ̀hún tí wọ́n mú wò ní wọ̀ lẹ́sì ọ̀hún tí wọ́n mú àwọn ò ní wọ̀ ẹ̀ní rí lọ́rùn ọkọ ẹ̀ní rí lọ́rùn aya kódà ẹ̀tún ní ẹ̀ní rí lọ́rùn àwọn ọmọ wọn aṣọ ọ̀tọ̀ ni wọ́n wọ̀ aṣọ míì tí wọ́n wọ̀ àṣọ wípé onínáwó tí ọ̀wọ́ aṣọ àǹkárá tó mú níbi ìnáwó rẹ̀ àsọpọ̀ nígbéyàwó ọlọ́jọ́ bí ẹni tí ń ṣòfò àgbà àsọpọ̀ léèsì tí wọ́n mú àsọpọ̀ àǹkárá tí wọ́n mú torí pé wọn ò wọ̀ àsọpọ̀ eléyìí tí wọ́n wá mú gẹ́gẹ́ bí aṣọ ẹbí táwọn èèyàn bá wọn rà àsọ wípé wọ́n ti sa nǹkan sí lórí o. àmọ́ èèpo bẹ nínú àlìkámọ̀ bó wà láṣẹ wà mẹ́ni nínú ẹni bó láṣẹ mọ̀ ọ̀yàn nínú èèyàn ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dákun délẹ̀ àmì lè tínú wọn àfikáyà àfúra ni pàǹsá òfúra pàǹsá jáná àjà òfúra àjájì onílé tí ọba fúra olè òkú lẹ́rù lọ ni ọwọ́ ayé òde mú wa o ọwọ́ ayé òde tẹ̀ wá. àní ṣènáwó dáràn àní máṣù ẹbí kan àní báwọn máṣù ẹbí ká dẹ́bọ̀ rúbi o àmọ́ ẹ̀jẹ̀ kan wà náà ó fura àtúntì mú wa lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bọ́lá ọ̀hún láti ní àmúwá lórí ètò ìfura àsìkò tó àmọ́ pàtàkì sẹ̀ á sì tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò lórí ètò ìpẹ̀pẹ̀lákọ̀tún ètò ẹ̀fúra níbi NC rédíò ìjẹ́kótó wa tìjọ́ mẹ́jọ ọ̀hún ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá pípẹ́ ọmọ òwú pẹ́ nílé àárọ̀ àwọ̀ fọwọ́ pawú á sì fèrè ìjòbì kéwèkéwè kò ní káwé ìwé tiwa lọ ṣàgbàṣàgbà kò ní ṣàwà àgbà àṣàkú àwòdì àrùn kò ní kó wà lọ láṣẹ Èdùmàrè ilé ìdíyà ó tún tìjọ́ mẹ́jọ. àjò lè dòdò kó dídẹ má lè wò ó kò sí bó ṣe lè jẹ́. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212
6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ distinct furniture 952-212-6527 distinct furniture ìlú létò rẹwà lélẹ́dùnmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yàn ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ lọ ni Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún.